tọrọ bá ní túmọ̀ mi kì í sọ. bó ti rí ní bọ́lá ti dá yín nù. mo dẹ̀ fẹ́ sọ nǹkan tí kálukú wa máa rán nísìn. tọ́ ìjọ tá ná Muhammad fẹ́ kú láyé. sallallahu alayhi wa sallam. ẹ̀yìn bá ná Muhammad dáadáa. sallallahu alayhi wa sallam. Ànábì ní tí mo bá kú mbẹ́ nǹkan mẹ́wàá ó kú láyé pẹ̀lú mi. awwala albarakatu minallasi ajmaina. albarakatu minallasi ajmaina. Ànábì ní ẹ̀dẹ̀ ní mò ń sunkún tí mo bá ti lé mí kanlẹ̀ tẹ́mi bá bọ́ lára mi wọ́n yọ àlùbáríkà kó nu ayé. minallasi ajmaina. ṣé kò rí bẹ́ẹ̀ báyìí àlùbáríkà dà iṣẹ́ ló pọ̀ rẹpẹtẹ àlùbáríkà ló kéré. alibarakatu. bẹ́ẹ̀ kí ẹ máa fi àwẹ̀ ṣe irúṣẹ́ tẹ̀ ń ṣe yẹn kó má mú kankan lọ lé. minallasi ajmaina. inú àwẹ̀ lẹ́nu mi ò máa bá wọn lọ ru kankéré lọ àjà mẹ́wàá tí o bá ti lọlé lálẹ́ o dèdè o tí wọ́n fún un tí o bá ti ẹsẹ̀ rìn díẹ̀ nínú ẹ̀ kò lè tó wọ mọ́tò délé. alibarika da ọmọ adọ́ta ọdún ta gala ní odò èló ní gbogbo tẹ́lá gala. alibarika da ìyá tó ní ọmọ tí ń lọ yunifásitì ń ta bí ọwọ́ ta ní odò. alibarikada ẹ gbọ́ dáadáa alibarikada n bolo alibarika kù sí. alibarakatu minallasi ajmaina. Ànábì ní ti ń pa mí lẹ́kùn nù tí n bá ti kú láyé báyìí wọ́n tilẹ̀kùn alibarika kò ní yọjú sáyé mọ́. ìkejì nǹkan ọmọ bọ̀. fọ́ọ̀lìyà alimahabatu min kulubil khalaiqi. bàbá wa Alhaji wa Matradaz àlejò kan tó ń bọ̀ tẹ́fẹ́ bá mi wá ni ẹ̀yin gangan mo ní bá sọ ni mo fẹ́ sọ abẹ́ tí ń lọ ni. alimahabatu min kulubil khalaiqi. Ànábì nílẹ̀ kejì ń bẹ́ẹ̀ tí mo bá kú ò láyé alimahabatu min kulubil khalaiqi ìfẹ́ ọ̀ríjínà kò ní sí láyé mọ́. a fẹ́ràn ara wa nítorí kankan mọ́ lè garadin a fẹ́ràn ara wa nítorí Ọlọ́run mọ́ kò sí fẹ́ ọkọ ń tan ìyàwó ẹ̀ ìyàwó náà ń tan ọkọ ayé tí obìnrin ní ọkọ méjì ó nìkan ní gbúwọ̀rà ó nìkan ní sóyè. alimahabatu min kulubil khalaiqi. ẹni tí ń rẹ́rìn ẹ ti rí wẹ̀rí mo jẹ́rìí. alimahabatu min kulubil khalaiqi. alimahabatu min kulubil khalaiqi wọ́n á yọ ìfẹ́ kó lẹ́mìí àwọn èèyàn wọn ò ní lo ìfẹ́ òdodo pẹ̀lú ara wọn mọ́. ọ̀gá ò ní fi ìfẹ́ dáadáa bá ọmọọṣẹ́ lò ọmọọṣẹ́ náà ò ní fi ìfẹ́ dáadáa bọ́ kí ló bá di sọ̀rọ̀ kẹsọ́lẹ̀ nígbà tí kù kò ní fi bá ọmọọṣẹ́ rẹ lò ọmọ ìyá méjì ò ní lo ìfẹ́ gidi pẹ̀lú ara wọn mọ́. alimahabatu. àwọn tí wọ́n jẹ́ business partner náà ò ní lo ìfẹ́ rẹ pẹ̀lú ara wọn. alimahabatu min kulubil khalaiqi. ní a bá ti rí oore lára ara wọn wọn máa envy ara wọn. látara kò sí fẹ́ mọ́. nítorí pé mi ànábì fẹ́ kú láyé ṣé kò rí bẹ́ẹ̀ báyìí ọ̀rẹ́ rẹ tẹ́njọ́ ń forí po tó bá ṣáájú ẹ̀ dáa fún wọ́jọ́ òun lọ ó rí i pé kì í ṣọ̀rẹ́ rẹ yóò fi wáyé hàn. ìkẹta ńkọ́ asafakatu min kulubil aqaribi. asafakatu min kulubil aqaribi. kò ní di ológun asafakatu min kulubil aqaribi. asafakatu min kulubil aqaribi. wọ́n ní baba imam arábìnrin ẹlẹ́gẹ̀ẹ́ta ti ń pa mí lẹ́kún. asafakatu. òun náà ní wípé akari ẹ̀dá ko àwọn adájọ́ jẹ́ ọmọ ìyá àánú tí máa ń bẹ láàrin ọmọ ìyá síra wọn tí wọ́n fi ṣàánú ara wọn. baba imam anábìnrin tó ń bá ti kú láyé àánú yẹn ò ní sí bẹ̀ mọ́. mo fa alájọ bíbẹ̀ ọmọ. mo fa alájọ bíbẹ̀ ẹ kò ní mu mọ́. gbàtànà bíi ti lọ. ẹ gbọ́ dáadáa látijọ́ tí ó bá ti dá fẹ́nìkan nu ọmọ ìyá gbogbo wọn ló ti dá fún. lónìí ọmọ ìyá kan máa jẹ́ mílíọ̀nù àyíká òsì ní 100 náírà lọ́wọ́ nu wọn.
الشفقة àṣàfàkọ́ kí ló bí àìsíláyà náà Muhammad manu. رابعا العدل في قلوب الأمراء anábìnrin kẹrin bẹ́ẹ̀ tí mo bá ti kú láyé gbára àwọn tí ó máa darí yín tí ó máa jí aláṣẹ ibo ló pé العدل في قلوب الأمراء ìyọ déédéé kúrò nínú ọ̀rọ̀ ayé wọn wọn ní lè ṣe déédéé mọ́ àwọn tí ó máa darí yín àwọn tí ó máa dìbò tí ìbò máa bọ́ sí lọ́wọ́ àwọn tí mi ò ní fi déédéé rán ni nàmbàmìlà yóò ní wọ́n mọ̀ sí. àwọn tí wọ́n lè ṣe déédéé mi níjẹ́wọ́ débẹ̀ mọ́. العدل من قلوب الأمراء máa tó bọ̀ رابعا الصبر من قلوب الفقراء wàníwání ẹlẹ́ẹ̀kẹló الصبر ẹlẹ́ẹ̀kẹló خامسا ẹlẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀ asọ́bùrù mi ń kulu bíi fúkara àná mi ní tí mo bá kú láyé àwọn tí wọ́n jólóṣì tí ó wà láyé jọ́ tí mi bá kú wọn ní sùúrù mọ́. ọ̀tẹ̀ ní dúró mọ́. n tó bá gbà. ṣé wò ní báwọn. n tó bá gbà ẹ láwọn. gbọ́ pé ẹnìkan gbé ẹ̀jẹ̀ èèyàn ó dẹ̀ fi ń fọṣẹ. lẹ́yìn ẹ gbọ́ pé ẹnìkan lọ yọ ọkàn èèyàn ó fẹ́ fi ṣòwò. lẹ́yìn lílo ànábì. ẹ gbọ́ pé ẹnìkan gbé agbárí èèyàn ó fẹ́ fi mú nǹkan. الصبر من ẹ ká àwọn èèyàn mọ́ bẹ̀rẹ̀ grand wọ́n ti gbàgbé pé ẹni tó sùn síbẹ̀ yẹn àwọn náà ṣe ń lọ bẹ̀. الصبر máa gé ẹran ara ẹ̀. من قلوب الفقراء olóṣì òní ní sùúrù di àsìkò ọlọ́run mọ́ tèmi àná mi bá kú láyé. سادسا الزهد من قلوب الأتقياء ìkẹfà ń bẹ́ẹ̀ asuhudu wọn á yọ ìbẹ̀rù ọlọ́run ráyé sá kó lẹ́mí àwọn tí wọ́n pera wọn ní olùpáyà ọlọ́run. sallallahu ẹ nílò páyà ọlọ́run ọ̀ríjìnà mọ́. sallallahu alayhi wa sallam. àwọn tí yóò máa tan ayé jẹ láti lè jẹun lókùn tẹ́ máa rí. wọ́n á kọ̀yìn sówó báyìí gbogbo ẹ̀mí wọ́n dẹ̀ wá mẹ́. wọ́n á máa wọ aṣọ bí ẹni tí ò fẹ́ràn ọlọ́run bí ẹni tí ò fẹ́ràn ayé gbogbo ayé dẹ̀ wà ní ọkàn wọn. سابعا ìkeje mẹ́ẹ̀. السخاء من قلوب الأغنياء sàkáù anábìíní tí mo bá kú láyé wọn á yọ ọrẹ títa kó lẹ́mìí àwọn tó lówó kò ní wù wọn láti náwó mọ́ wọn máa wú olóṣì kó kú ẹ máa gbọ́nu rédíò advertisement wípé ẹnìkan fẹ́ ṣe operation 2 million ní o ẹnìkan á dẹ̀ ní 200 billion lákàntì kò dẹ̀ nílò fún. قاكم الله ọ̀rẹ́ rẹ ẹjọ lọ school yóò máa ní 100,000 péré ó dẹ̀ wà lọ́wọ́ rẹ tó gbé tó bá fún onímọ̀ pé ó yọ nǹkan kan kò dẹ̀ ní wù ẹ́ kó mú. السخاء من قلوب الأغنياء kẹjọ ńkọ́. فاملا الحياء من قلوب النساء baba imam wọn nílẹ̀ kẹjọ ń bẹ gbogbo nǹkan bá bọ̀ ládàárọ̀ yẹn àwọn ọkùnrin ló pọ̀ jù wọn á dájú kọ obìnrin náà anábìnrin tí wọn bá ti kú láyé alahaya wọn á yọ ìtìjú kú lẹ́mìí àwọn obìnrin wọn ní tìjú mọ́ sí tí wọn lè ṣe mọ́. obìnrin á fọ́ ọkọ ẹ̀ létí báyìí tó bá máa lọ kó lọ. ọlọ́run má jẹ́ ń ṣe obìnrin fẹ́ dé báwọn. ọlọ́run má jẹ́ kí èmi náà ṣe obìnrin fẹ́ débẹ̀. obìnrin búnú. akọkọ fà báyìí ìyẹn ò dẹ̀ ní mi nú a kàn fìdí ẹ̀ jálẹ̀ ní ìwẹ̀. ìra tiẹ̀ ló gbé ṣúgà yìí. ṣé wọ́n ti wọ́n. الحياء من قلوب النساء الحياء من قلوب النساء. wọ́n á yọ ìtìjú kúrò lẹ́mìí àwọn obìnrin ẹ̀ ní ṣubú dànù. ẹ ní ṣubú dànù. gbogbo bí tẹ́fẹ́ délé ẹ̀dẹ́ pẹ̀lú ògùn ọlọ́run. النساء الحياء من قلوب النساء obìnrin ò ní ní tìjú mọ́ obìnrin tí ó wà láyé níjọ́ náà wọ́n ní ní tìjú mọ́ kò sí ìyíwó obìnrin. ọ̀rẹ́ wa kan ó lọ́mọ kan wá bá òun ó lóun fẹ́ wo ẹni tí ó jọ kọ́ òun nínú àwọn ọkùnrin bàbá ìyẹn bá ní kó máa bọ̀ nulẹ̀ ló bá jòkó nígbà tí ó tó ṣẹ́jú kan ló bá fire education yọ ọmọ tí o má rí rí. ló wá kọ ọkùnrin bíi 50. ẹ bá wo etí mo lè fẹ́ bá wọn bí kùnú. eléyìí ńkọ́ olóṣòdì mo ti pàdé ẹ̀. eléyìí ńkọ́. aluminium village. eléyìí ńkọ́. Dopemu. eléyìí ńkọ́. mọ́kàsì. eléyìí ńkọ́. èyí láti olùkọ́ di. eléyìí ńkọ́. mólìdì. eléyìí ńkọ́. gbogbo ẹ̀ gbogbo ẹ̀. ọlọ́wọ́. alẹ́ àyà omi ń kulu bí nìsa anábìíní tí mo bá ti kúrò láyé wá yọ ìtìjú kúrò lẹ́mìí àwọn obìnrin wọn ní ìtìjú mọ́ wá bọ́ aṣọ sí o wọn ní rìsí nǹkan. ìwọ̀kúwọ̀ yóò sì máa dùn mọ́ wọn nú nítorí àìní tìjú àìní tìjú ni. tẹ́ ẹ
bẹ́ẹ̀ bá dẹ̀ ní tìjú oore wà fún ju kó má ní tìjú lọ. Allah. ẹ jẹ́ n sáré fi ọmọ kan ṣe wá sí fáwọn obìnrin tí wọ́n jókòó jọ ẹ̀. kẹ́lẹ́ mọ pàtàkì tìjú. ọmọ kan bẹ lọ́dọ̀ alábẹ́òkúta ó ti ní kí n yé sọ́n wá sí mọ́ mo ní mi ní máa dárúkọ ẹ̀ ṣùgbọ́n màá máa fi ṣe wá. a máa fi ṣe wá àti orúkọ là ní dá. torí àwọn èèyàn tí wọ́n máa tara tiẹ̀ sóríire pọ̀ kò wọṣọ rírí obìnrin kò wọṣọ tó darí èmi tí ì sá fún yàn báwo wọ̀ kú ó pè é ni. wàhálà tiẹ̀ nìyẹn. ẹ má ti bẹ́ẹ̀ sọ́tò gbọ́ kò lè yẹ ẹ̀mí àti ẹ̀ njọ́ tọ́lọ́ bá ti pàdé ẹ̀ ágànkàn là mo sọ fún o. ìwọ ni Ọlọ́run gbọ́ o. mo dẹ̀ fílẹ̀ kó máa ṣe ń tóhun. wọ́n ń wọ̀ wọ̀kúwọ̀ ọ̀rẹ́ wa kan wá lọ múra wá dé wá ra jàlábí àbọ̀ ó wá kó fún ó fi tán náà. un ó ní kò tiẹ̀ tẹ́sí jàlábí àìwò kó wọn bó ṣe máa ń rí lọ́rùn nígbà èèyàn tí ò wọ dáadáa rí. kò wọ́rú ẹ̀ rí tó bá onítòun bá fi nǹkan sórí òun bí ìgbà tí òun wọ náà ni. bó ti máa ń rí lẹ́mìí obìnrin Ẹ̀rẹ̀ nínú nígbà ṣẹ́ ìmọ̀ obìnrin ṣẹ́yìn mi. náà ń ṣe bẹ́ẹ̀ ni. ó ti kò tí máa jẹ́ lómi lórí jẹnu yín bẹ́ẹ̀ tí jókòó yín. ibi tó gbọ́ àwọn Ramadan lecture. láti ṣe ha 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 ṣe ibi tó rí pé kò bá bímú ni. Ramadan ló kó wọn dé. èwo ni ká máa lè sòrò dùn ọ̀tá bá ti rí yín. Al-haya'u ó gbọ́ dáadáa ni. min qulubin nisa'i. ẹni kébí náà wojú yín gbà tí mo fẹ́ bá yín sọ̀rọ̀. Al-haya'u min ọwọ́ ní kò fi tẹ̀sán rò báwo ni sí rí. ló bá mú jàlábíà ló bá kó. Alhaji ló bá kó sí jàlábíà ń jọ jímọ̀ láàárọ̀ ó wá lọ sí sensation ibi tẹ́rọ ma táwọn ó lọ sí tree ó lọ ránjẹ èèyàn tó dá máa ń wà. ó wá lo ìjábọ̀ náà ó wá fi ìgò dúdú burúkú tẹ̀ fi ń ba yé ọkùnrin jẹun. go weather. ó wá lò sí. go weather kan. fìyẹn ò sí. tẹ́lẹ̀ mi bá múra báyìí èyí ó gbàgbé pàfà lòun. bẹ́ẹ̀ni. iná máa gbé àfi àwa tọ́lọ̀ ń sọ báyìí. iná máa gbé. àfẹ́yìn tọ́lọ̀ bẹ́ẹ̀ni. tọrọ náà wá jìn. ẹ̀mí ti jìnnà. àfà ó wá mú bọ̀rùn oríkè mi wojú yín kẹ́ má lọ bá ìwé yẹn jẹ́. ó wá lọ mọ́rùn báyìí ó sọ sẹ́yìn. bẹ́ẹ̀ ti máa ń sehun. ó wá mú kọ́kọ́rọ́ kọ́ńbọ̀dù ẹ̀ bíbà tí kọ́kọ́rọ́ mọ́tò ẹ̀ ní ó wá mi báyìí. fashion. ndẹmọ. obìnrin mi mọ akọ́ṣe tó yẹ pé tí màláìka bá wáyé á kọ̀nfíìsì ẹ̀. bẹ́ẹ̀ni Wallahi. àfi tí o bá wá. Al-haya'u ẹ yóò bá nábì dáadáa mọ́. min qulubin nisa'i. ó wá dúró sẹ́gbẹ̀ẹ́ títì ẹ máa wọlọ́hún. ìkan nínú àwọn tí wọ́n ń darí wa ní Nàìjíríà òun wá wálé dráìfà yẹn ń gbé lọ bó ti kọjá lára ẹ̀ báyìí ó lọ́mọ dáadáa wọlé ọmọ lẹ́yìn. alibarika lele yìí. orí nǹkan. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ni mò ń sọ fún yín o kì í ṣe ọ̀rọ̀ inú ìwé o. yorùbá fi mọ̀ kọ́. ó wá rí fásitì lọ́ba alájà wọn ni wọn lè kí sálà mo lẹ ń lọ ọ ní ẹ má wọ orí mọ́tò ń bọ̀ àgbẹ̀ mi ó ní à irú yóò gbọdọ̀ pẹ́ nú òrùn wọn mọ̀ pé tó yẹ kó pẹ́ nú òrùn ni. olùbí ni. ó pàkéjì ara ẹ̀. ó ní ọ̀dà ẹ̀mọ̀kọ́kùnrin mi náà yà kúyà á ní ẹ ti yẹn balance mi bẹ́ẹ̀ ṣe dáhùn yìí. kódà kẹ́ ẹ fi mọ́tò rán yàn ṣe ló ṣe bẹ́ẹ̀. ẹ ti yẹn balance mi. ẹ ti yẹn balance mi. ó ní ọ̀dà jẹ́ kí n wọlé ló bá wọlé ó ní mo lẹ́ ń lọ gangan ó tún dárúkọ bẹ̀ mi tún ní dárúkọ bẹ̀ náà ọdún yà kí n gbé níbẹ̀ wá gbé dọ́hùn níjọ́ kan yẹn baba ó fún un ní 500,000 naira. Allah nítorí ìmúra. kékeré nu wàláhi tàláhi níjọ́ kan yẹn ó fún un ní mọ́kà. Al-haya'u níjọ́ kan yẹn ó fún un ní mọ́kà tó bí ó fún un ní mọ́kà. Al-haya'u ó jẹ́wọ́ fún pé lè mẹ́rẹ́ǹtì ló ń gbé ó dẹ̀ fún un ní 3 bedroom flat. Al-haya'u torí ìmúra gidi ìwòwò tó ń wọ̀ wọn kò pé ẹ̀. kò pé ẹ̀ wọ́n tàn jẹ́ ni. bébí mo láìkì Kò pé ẹ̀. ọkùnrin fẹ́ gbé ojú ilẹ̀ ni o ń dọ́gbọ́n ni o. wọn náà wà á tẹ́ ń bẹ́ẹ̀ dúró kèé ṣe náà tí wọ́n dà. torí 10,000 ọjọ́ kan. Al-haya'u min qulubin nisa'i. oníyà Satar látòní lọ rìn tún níwọ̀ ọ̀kú ọ̀mọ́. Báyìí. gbà tó pè. torí bó bá kọ lẹ́tà sí ẹ kò yẹ kó tún wọ̀ mọ́. níwọ̀n tó gba mọ́kà tó wọ́n tó wọ jàlábí àjọ kan sẹ́yìn ló kó. tó rí mọ́kà he jàlábí àjọ kan orí 500,000 he jàlábí àjọ kan orí ilé he. torí ibú ọba kọ lẹ́tà sí ọkùnrin rẹ̀ wọ́n mọ́. kódà ó ti bímọ kan tẹ́lẹ̀ ọkùnrin yẹn ló tún sponsor ọmọ náà lọ léwu. Al-haya'u. bàbá bí n ti bá yín sọ yìí inú ilé ọkùnrin yẹn ló wà tí ń ṣe obìnrin báyìí. Wallahi. látara ìmúra. látara ìmúra dáadáa. ọlọ́run ló ní kó fi tètè sí. màmú báwo wọ kó máa wọ kó máa bọ́ sínú. ìwọ máa wá sí i. ọwọ́ àwọn tó máa bọ́ sínú. Al-haya'u min qulubin nisa'i. Al-haya'u min qulubin ìyàmọ́ tó ní nisa'i. ìyàmọ́ tó ní. al-haya'u min qulubi nisa. anábìnrin tí mo bá kó láyé wọn á mú ìtìjú kó lẹ́mí àwọn obìnrin wọn nínú ìtìjú náà. القرآن من قلوب العلماء. القرآن من قلوب العلماء. anábìnrin tí mo bá ti kó láyé Matradaz tó fúnra ní gbogbo ètò yẹn kọ́lẹ̀ torí ẹ̀ pé yàn bẹ́ẹ̀ni. wá sílẹ̀ torí ẹ̀ pé yàn. n tẹ Ramadan lecture ẹ̀ rẹ máa pé. fowó ra òye ó yẹ kó lè kọ́ lójú. o lè ẹ ti fowó ra. kí n tó máa làágùn báyìí níbi kékeré ṣé owó ni mo fẹ́ gbà mọ́. Inú àwẹ̀.
mo sọ fún ọ̀nà ìbú yáyí mi tí ń bọ̀ yìí àtúntò tí wọ́n ń pàṣẹ ayé tí wọ́n kò jọ bẹ́ẹ̀. bam. ogun yẹn gbọ́ bó sí ní tí wọ́n fẹ́ fún mi tí ń ti ní ó máa kún tí mo ti ní. yóò kún. ṣèkún ni. bó fún wa mọ́tò yóò kún ni. ó máa kún ni o. bó fún wa mọ́kà yóò kún ni. bàdá ni. bódà tó bá fún wa sáwùjà yóò kún ni. ìwọ náà máa fún ní sáwùjà kì í ṣe ni. akramakallah. kí ogun máa gbọ́. Al-Qur'anu min qulubil ulama. ẹlẹ́kẹsẹ̀ anábì ní ti ń pamílẹ̀kùn ó ní pé tí mo bá kú láyé wọ́n á yọ alukurani Matradaz wọ́n á yọ alukurani kú lẹ́mí àwọn àfa àwọn fúnra wọn ní ka kurani wọn ní ka sí mọ́. Al-Qur'anu wọn ní tẹ̀lé òfin ẹ̀. min qulubil ulama. nítorí àfa mi fẹ́ báyìí obìnrin jẹ́ á dẹ̀ mú kurani àmà àbíkú wọn fún báyìí. wàláyé wọn ni máa fẹ́. wàláyé tàláyé súnmọ́ bí láyé lẹ̀ sí láyé láyé alukurani yasiri. Al-Qur'anu. níwọ̀n tó máa dákú tó sunu sáré. tó ń fi kurani ṣàdéhùn fún mi. tí mi bá ṣe kí nǹkan a tún ní kí nǹkan ṣòwò. Allah. pẹ̀lú kurani. alukur'an ní kolo tí gbogbo ayé bá kọ̀yìn sí kurani aburú ti dé tùmọ̀ tá a fa bá kọ̀yìn sí kurani aburú ti sọ̀kalẹ̀. la ilaha illallah. afa ò ní tẹ̀lé òfin kurani mọ́ afa ò ní ṣe déédéé mọ́ yóò tẹ̀yàn lọ́rùn kó máa lọ bẹ́ni tí èsì afa tó bá ní ìdí ìwòsàn ju kó lọ bá afa lọ mi ta yé dé yìí. mi tá afa bá yé jẹ́ dé afa máa léèyàn kó lẹ́nu náà lé ọlọ́run ẹni tí èsì afa sì máa wẹ́kọ̀mù ẹ̀. Al-Qur'anu fa nítorí ànábì máa ma fẹ́ kú láyé. min qulubil ulama. ìkẹwàá ń kọ́. Asi akari ati mawla min qulubil ulama. gbogbo ẹni tí ń sin lọ́hùn ọkàn rẹ̀ ò ní balẹ̀ sí bọ́lọ̀ lè yanjú ọ̀rọ̀ òun mọ́. Allahu akbar. Karihatul mawla. abẹ́rẹ́ gbogbo ẹni tí ń sin lọ́hùn wọn ò ní ní fọkànbalẹ̀ pé ọba dúró ti yẹn lè bí àbùkátà wọn mọ́. alùpùpù ò ní fẹ́ gbà. tó bá sọ pé káwọn èèyàn tẹ́wọ́ báyìí bá sọ̀rọ̀ lọ́wọ́. wọ́n á dẹ̀ máa tẹ fóònù láì fún wọn. kà kún mọ́. ìwọ bẹ̀rẹ̀ sí pọ̀fọ̀ kó o gbọ́ ṣe bàbá. yẹ́nì wọ́n mọ̀ pé tẹ̀lé ọ. wọ́n á máa gbọ̀n báyìí. nígbà tí kinní kan tó pàdé. nígbà tí Ṣàngó pàdé Ọ̀rúnmìlà tó ń bọ̀ tí kọ̀lẹ́ ayé. nínú mọ́ọ̀lù ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn méjèèjì lágbèrè méjì abúlé ẹgbà. wọ́n á ní yàrá pàjá làwọn lọ. orúkọ mi ìdínú kí ló jẹ́ ìwọ bẹ̀rẹ̀ sí ní pè é. min qulubil ubadi karihatul àwọn kan mẹ́wẹ̀ẹ́wá yìí ni wọ́n kà kó lẹ̀. tẹ̀mí àná bí wà lọ. ntànàbí lóhùn torí ẹ̀sùn kùnú mẹ́wẹ̀ẹ́wá. pé tóun bá kú láyé wọn kà mẹ́wẹ̀ẹ́wá kú.